Ẹjọ́ kòtẹ́milọ́rùn tí Ramon Adedoyin pè tako ìdájọ́ ikú rẹ̀ mà tún gbọ̀nà míì yọ. Gbajúgbajà òǹṣòwò àti onílé ìtura tó tún ní ilé ẹ̀kọ́ ìyẹn Dókítà Ramon Adedoyin tó jẹ́ onílé ìtura Hilton Hotel tó wà ní Ilé-Ifẹ̀ nípínlẹ̀ Ọ̀ṣun ni ó ti pe ẹjọ́ kòtẹ́milọ́rùn lórí ìdájọ́ ikú tí wọ́n dá fún un lórí ẹ̀sùn ìṣekúpa akẹ́kọ̀ọ́ fásitì OAU ìyẹn Timothy Adégòkè. Ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún 2023 ní ilé-ẹjọ́ gíga tó wà nípínlẹ̀ Ọ̀ṣun dá ẹjọ́ pé kí wọ́n yẹgi fún un nítorí ó lọ́wọ́ nínú ikú arákùnrin náà tó sùn sí ilé ìtura rẹ̀. Ṣùgbọ́n Ramon Adedoyin ti ní òun kò faramọ́ ìdájọ́ ikú náà tó sì gba ilé-ẹjọ́ lọ. Ó ní òun fẹ́ kí ilé-ẹjọ́ wọ́gi lé ìdájọ́ ikú náà. Àmọ́ tí a kò bá gbàgbé pé onídàájọ́ Adépèlé Òjó ló dá ẹjọ́ pé kí wọ́n yẹgi fún ọ̀gbẹ́ni Adedoyin àti òṣìṣẹ́ rẹ̀ méjì Adéníyì Adérọ̀gbà àti Oyètúndé Kazeem lẹ́yìn tí ìwádìí fi hàn pé wọ́n jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn wọ́n. Ṣé ẹ rántí ìṣẹ̀lẹ̀ ikú ọ̀dọ́mọkùnrin kan tó wá láti ìlú Àbújá tó jẹ́ chartered accountant tó wá sí Ilé-Ifẹ̀ lọ́jọ́ 5 oṣù kọkànlá ọdún 2021 láti wá kọ ìdánwò MBA exam èyí tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ lórí ẹ̀kọ́ tó ní ṣe pẹ̀lú ìṣirò owó ìyẹn accounting nílé ẹ̀kọ́ fásitì OAU. Ṣùgbọ́n tó di ọjọ́ 7 oṣù kọkànlá ọdún 2021 tí wọ́n kéde wípé wọ́n ń wá òkú ẹ̀ tó dẹ̀ jẹ́ pé ibi tó sùn sí gbẹ̀yìn àti ibi tó sọ fáwọn mọ̀lẹ́bí pòun wà òun ni ilé ìtura tó wọ̀ sí, tó sì jẹ́ pé wọ́n bá òkú rẹ̀ nínú kòtò píníṣín kan tó súnmọ́ ìtòsí ilé ìtura Hilton Hotel and Resort níbi tí olóògbé náà tó fara sí nígbà tó dé sí ìlú Ilé-Ifẹ̀ ìyẹn nípínlẹ̀ Ọ̀ṣun láti wá ṣètò ìdánwò ẹ̀. Àbálọ àbábọ̀ ẹ̀, ọwọ́ tẹ àwọn kan tí wọ́n fura sí pé wọ́n lọ́wọ́ nínú ikú arákùnrin ọ̀hún. Lẹ́yìn ọ̀rẹyìn ọ̀rọ̀ ọ̀hún di ilé-ẹjọ́ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ awuyewuye àti ọ̀rọ̀ látẹnu àwọn agbẹjọ́rò àtàwọn ẹlẹ́rìí. Ilé-ẹjọ́ dá ẹjọ́ ikú ìyẹn yíyẹgi fún àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn pé wọ́n lọ́wọ́ nínú ikú arákùnrin ọ̀hún. Lára èyí tó jẹ́ ẹni tó ní ilé ìtura ọ̀hún ìyẹn olóyè ọmọbakùnrin Rahim Adédoyin wà lára wọn. Lára èyí tó jẹ́ pé onílé ìtura tó ní ilé ìtura Hilton Hotel àti àwọn iléeṣẹ́ míì wà lára àwọn tí wọ́n fi ẹ̀sùn ikú olóògbé náà kàn ìyẹn Rahim Adedoyin. Bákan náà ni adájọ́ ọ̀hún ní ìjọba ti gbẹ́sẹ̀ lé ilé ìtura náà tó sì ti di ti ìjọba. Bákan náà ni adájọ́ tún ní ohun ìní Adédoyin ni wọn yóò fi rán àwọn ọmọ olóògbé Timothy Adégòkè lọ sí ilé ẹ̀kọ́ títí wọn yóò fi jáde fásitì. Àmọ́ adájọ́ náà fi àwọn òṣìṣẹ́ mẹ́ta sílẹ̀ ìyẹn àwọn òṣìṣẹ́ mẹ́ta tó ń ṣiṣẹ́ nílé ìtura ọ̀hún léyìí tá a ti rí Magdalene Chiefuna, Olúwọlé Lawrence àti Adébáyọ̀ Kúnlé kí wọ́n máa lọ ní àlàáfíà, tí akọ̀wé tó wà níbi iṣẹ́ náà sì gba ìdájọ́ ẹ̀wọ̀n ọdún 2. Ramon Adedoyin ti ní òun kò faramọ́ ìdájọ́ ikú náà èyí tó mú kó gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ. Àbájáde ìgbẹ́jọ́ ọ̀hún tí gbogbo àwọn èèyàn ti ń retí láti bí oṣù mélòó kan sẹ́yìn òun mà ló wáyé nílùú Àkúrẹ́ ìyẹn ní ọjọ́ 29 oṣù kẹwàá ọdún 2024. Ọ̀nà ọ̀tọ̀ ní ẹjọ́ kòtẹ́milọ́rùn tí Ramon Adedoyin pè gbà wáyé nílùú Àkúrẹ́. Adájọ́ Olúfẹ́mi Àkẹ́jù ló léwájú àwọn adájọ́ náà. Ó sọ pé ní ìbámu pẹ̀lú ẹ̀rí tó wà níwájú ilé-ẹjọ́ náà láti ọwọ́ àwọn agbẹjọ́rò, àwọn dáwọ́ dúró lórí ẹjọ́ kòtẹ́milọ́rùn ọ̀hún fún ìgbà díẹ̀ náà tí àwọn yóò sì kéde ọjọ́ tí wọn yóò ṣe ìdájọ́. Agbẹjọ́rò fún Dókítà Ramon Adedoyin àti àwọn agbẹjọ́rò Adéníyì Adérọ̀gbà àti Oyètúndé Kazeem, àwọn òṣìṣẹ́ rẹ̀ tí wọ́n jọ dájọ́ ikú fún, rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́ láti fagilé ìdájọ́ tó wáyé ní ọgbọ̀njọ́ oṣù karùn-ún ọdún 2023 nílé-ẹjọ́ gíga tó wà nípínlẹ̀ Ọ̀ṣun tó dá ẹjọ́ pé kí wọ́n yẹgi fún wọn nítorí wọ́n lọ́wọ́ nínú ikú arákùnrin Timothy Adégòkè tó jẹ́ akẹ́kọ̀ọ́ fásitì OAU tó kú sí ilé ìtura Hilton tó jẹ́ ti Ramon Adedoyin tí wọ́n sì fi òkú ẹ̀ ṣe òkú òru àti gbogbo àkọsílẹ̀ bí ó ṣe wọlé sílé ìtura náà
tí wọ́n sì parẹ́ tí wọ́n fàya. Amòfin Kẹ́hìndé Kọ́láwọlé Ẹlẹ́ja, agbẹjọ́rò Ramon Adedoyin, sọ pé oníbàárà rẹ̀ kò mọ ohunkóhun nípa ikú olóògbé náà, tó sì rawọ́ ẹ̀bẹ̀ sí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn láti fagilé ìdájọ́ ikú tí wọ́n dá fún oníbàárà rẹ̀. Kọ́láwọlé Ẹlẹ́ja sọ pé àwọn tó fẹ̀sùn kan Adedoyin pe ẹlẹ́rìí 8 nílé-ẹjọ́ gíga, tó sì jẹ́ pé kò sí ọ̀kan nínú wọn tó dárúkọ Adedoyin pé ó lọ́wọ́ nínú ikú olóògbé Timothy Adégòkè. Ó sọ pé Adedoyin yàn láti má pe ẹlẹ́rìí lásìkò ìdájọ́ náà nítorí pé àwọn ẹlẹ́rìí kò dárúkọ rẹ̀ pé ó wà lára àwọn tó ṣekú pa olóògbé. Agbẹjọ́rò náà sọ pé ilé-ẹjọ́ gíga ṣàmúlò ẹ̀rí ẹnu afurasí keje tó wà lẹ́nu iṣẹ́ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, ẹni tó sọ pé òun rí ọ̀gbẹ́ni Ramon Adedoyin láyìíká ilé ìtura náà ní àṣálẹ́ ọjọ́ ìṣẹ̀lẹ̀ náà, ṣùgbọ́n ẹni afurasí karùn-ún sọ pé irọ́ tó jìnnà sóòótọ́ ni pé olóyè Adedoyin wà láyìíká ilé ìtura ọ̀hún ní àṣálẹ́ ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé. Agbẹjọ́rò Ẹlẹ́ja sọ pé èyí ṣàfihàn rẹ̀ pé kò sí ẹ̀rí tó fi ìdí rẹ̀ múlẹ̀ pé olóyè Adedoyin wà ní àyíká ilé ìtura náà ní alẹ́ ọjọ́ 5 oṣù kọkànlá ọdún 2021. Agbẹjọ́rò náà sọ síwájú sí i pé kò sí ẹ̀rí tó ṣàfihàn rẹ̀ pé ọ̀gbẹ́ni Adedoyin fi ojú rí olóògbé náà tàbí fojú rí òkú rẹ̀. Ó wá rọ ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn láti fagilé gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan Ramon Adedoyin láti ìdájọ́ àti ìdájọ́ ilé-ẹjọ́ gíga. Agbẹjọ́rò ìjọba Fẹ́mi Fálànà wà lára àwọn agbẹjọ́rò tó jókòó láti gbẹjọ́rò fún olóògbé ọ̀hún. Fálànà, ẹni tó tako ọ̀rọ̀ agbẹjọ́rò fún Adedoyin, sọ pé bí ó tilẹ̀ jẹ́ pé Ẹlẹ́ja sọ pé Adedoyin nìkan ló lè sọ̀rọ̀ lóòótọ́ bóyá ó wà ní ilé ìtura náà tàbí kò sí níbẹ̀ lọ́jọ́ tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, ṣùgbọ́n ó kùnà láti fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ bí kò ṣe ní ẹlẹ́rìí. Fálànà sọ pé ẹ̀rí fìdí ẹ̀ múlẹ̀ pé wọ́n rí ọkọ̀ tí wọ́n fi gbé òkú Timothy Adégòkè lọ jù sínú igbó ní ilé Ramon Adedoyin tó wà nílùú Àbújá, èyí tó tọ́ka sí pé ó gbìyànjú láti bo ikú ọkùnrin náà mọ́lẹ̀ ni. Ó ní Adedoyin ṣe ìpàdé pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ láti má ṣe jẹ́ kí ìdájọ́ òdodo wáyé, bẹ́ẹ̀ ni ó lẹ̀dí àpò pọ̀ pẹ̀lú àwọn òṣìṣẹ́ rẹ̀ méjì láti ṣe ikú ọkùnrin náà lókú òru. Fálànà tún sọ pé gbogbo ẹ̀rí ṣàfihàn rẹ̀ pé Adedoyin jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Amòfin àgbà náà rọ ilé-ẹjọ́ láti ṣàmúdúró ìdájọ́ ilé-ẹjọ́ gíga èyí tó dájọ́ ikú fún un. Amòfin Ọládàpọ̀ Yusuf, agbẹjọ́rò Adéníyì Adérọ̀gbà tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìtura náà èyí tí wọ́n dájọ́ pé kí wọ́n yẹgi fún òun náà, rawọ́ ẹ̀bẹ̀ sí àwọn adájọ́ láti fagilé ìdájọ́ ọ̀hún. Nínú ọ̀rọ̀ rẹ̀, agbẹjọ́rò náà sọ pé ohun tó mú kí ilé-ẹjọ́ gíga tó jókòó ní ìpínlẹ̀ Ọ̀ṣun fi tú àwọn afẹ̀sùnkàn ìkejì, ìkẹta àti ìkeje sílẹ̀, ìyẹn Magdalene Chiefuna, Olúwọlé Lawrence àti Adébáyọ̀ Kúnlé, ni pé wọn kò jẹ̀bi ẹ̀sùn ìgbìmọ̀pọ̀ láti ṣe iṣẹ́ ibi. Kò yẹ kí ilé-ẹjọ́ náà dájọ́ yíyẹgi fún ọ̀gbẹ́ni Adéníyì Adérọ̀gbà nítorí pé ẹ̀ṣẹ̀ kan náà ni wọ́n jọ ṣẹ̀. Yusuf sọ síwájú sí i pé gbogbo wọn ni wọ́n fi ẹ̀sùn kàn, tó sì jẹ́ pé ẹni afẹ̀sùnkàn keje tí ilé-ẹjọ́ tú sílẹ̀ pé kó máa lọ lálàáfíà ló wà ní ẹnu iṣẹ́ lọ́jọ́ gan tí ìṣẹ̀lẹ̀ náà wáyé, tó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ kan àti ẹ̀rí kan náà ló wà níwájú ilé-ẹjọ́ tako gbogbo wọn. Ìdí rẹ̀ nìyí tí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn fi gbọdọ̀ fagilé ìdájọ́ ilé-ẹjọ́ gíga. Ó sọ pé adájọ́ tó dá ẹjọ́ náà kò tẹ̀lé àwọn ìlànà tó tọ́, tó sì ra ọwọ́ ẹ̀bẹ̀ sí àwọn adájọ́ láti fagilé ìdájọ́ náà. Nínú ọ̀rọ̀ rẹ̀, agbẹjọ́rò fún ìjọba Fẹ́mi Fálànà sọ pé gbogbo ọ̀rọ̀ tí akẹgbẹ́ rẹ̀ sọ ni kò fẹsẹ̀ múlẹ̀ rárá lórí ẹjọ́ náà. Ó sọ pé àwọn tí ilé-ẹjọ́ tú sílẹ̀ ni wọn kò kópa nínú ìdìtẹ̀ láti ṣekú pa olóògbé náà, ṣùgbọ́n Adéníyì Adérọ̀gbà tó jẹ́ ọ̀kan lára àwọn òṣìṣẹ́ ilé ìtura náà kó ipa pàtàkì nínú ikú olóògbé náà. Fálànà sọ pé Adéníyì Adérọ̀gbà fi ẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé òun kópa nínú ìgbìyànjú láti bo ẹjọ́ náà mọ́lẹ̀ níbàámu pẹ̀lú ẹ̀rí tó kọ sílẹ̀ níléeṣẹ́ ọlọ́pàá. Ó sọ pé Adéníyì ló fi ẹnu ara rẹ̀ jẹ́wọ́ pé òun lòun kó àwọn aṣọ tó wà lórí ibùsùn tí olóògbé náà sùn sí, tí ó sì dáná sun, bẹ́ẹ̀ ni ó kópa láti ju òkú ọkùnrin náà sínú igbó.
Fẹ́mi Fálànà sọ pé pẹ̀lú àwọn ẹ̀rí tó wà níwájú ilé-ẹjọ́, ọ̀gbẹ́ni Adéníyì Adérọ̀gbá jẹ̀bi àwọn ẹ̀sùn tí wọ́n fi kàn án. Ó wá rọ ilé-ẹjọ́ láti má yí ìdájọ́ tí ilé-ẹjọ́ gíga tó gbé kalẹ̀ padà, pé kí wọ́n lọ yẹgi fún àwọn tí ọ̀rọ̀ kàn. Onídàájọ́ ti wá sọ pé òun yóò kéde ọjọ́ tí ìdájọ́ yóò wáyé fún àwọn agbẹjọ́rò. Bó tilẹ̀ jẹ́ pé àwọn aráàlú, mọ̀lẹ́bí, pàápàá àwọn tí wọ́n ń tẹ̀lé ìròyìn yìí bọ̀, ti ń wò wípé àfàìmọ̀ kómi má padà tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu lórí ẹjọ́ náà, ṣùgbọ́n ìrètí wà wípé gbogbo ojú àti gbogbo etí ló ń gbọ́ ọ̀rọ̀ náà tó sì ń fọkàn bá lọ, àti wípé ìrètí wà pé ó ṣeé ṣe o kí ìdájọ́ òdodo sì fojú hàn. Lára ohun tí àwọn èèyàn ń pè takò ní wípé kò yẹ kí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó fìkàlẹ̀ sílùú Àkúrẹ́ jẹ́ òun ló máa rí sí ẹjọ́ ọ̀hún tàbí gbọ́ ẹjọ́ ọ̀hún, nítorí wípé ìpínlẹ̀ Ọ̀ṣun ní ìṣẹ̀lẹ̀ yìí ti wáyé. Ìlú Ìbàdàn sì súnmọ́ ìpínlẹ̀ Ọ̀ṣun, ìyẹn ìpínlẹ̀ Ọ̀yọ́, láti rí wípé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó kalẹ̀ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ ni wọ́n lò gẹ́gẹ́ bí ibi tó yẹ kí ìgbẹ́jọ́ náà ti wáyé. Ṣùgbọ́n ó ṣeni láàánú wípé ìlú Àkúrẹ́ ni wọ́n gbé ẹjọ́ náà lọ láti lọ gbọ́ ẹjọ́ kòtẹ́milọ́rùn, lẹ́yìn tí àwọn èèyàn fura sí pé ó ṣeé ṣe kí ejò fẹ́ lọ́wọ́nú tàbí kó jẹ́ àtẹ̀yìnrọ́gbọ́n ìjàpá òun ni wọ́n fẹ́ fi ọ̀rọ̀ náà ṣe. Bí àwọn èèyàn ṣe ń pè àti àwọn mọ̀lẹ́bí lórí ẹjọ́ náà ni wọ́n dúró digbí o wípé àwọn ṣetán láti ṣàtìlẹ́yìn tó gbópọn wípé kí ìdájọ́ òdodo lè fẹsẹ̀ múlẹ̀ lórí ẹjọ́ náà, kí ikú olóògbé náà kó má bàa já sí asán. Ẹ láǹfààní láti fi ojú ìwòye yín àti èrò yín ṣọwọ́ lórí ìròyìn tẹ́ ti gbọ́ yìí. Olúwarẹ̀mílẹ́kún Elégbèdé ló ṣe àkójọpọ̀ ìròyìn fún ìkànnì Yorùbá Gidi TV. MDT Clearing Freight and Logistics, iṣẹ́ wọn dára, wọ́n ta sánsán, wọ́n kárí ayé. MDT Clearing Freight and Logistics, bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia, lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀, MDT Clearing Services lékè téńté. Àṣẹ tó ń tẹjọba tá a gbà ó ń mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní rajà. Product sourcing, ìyẹn ni pé à á ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kámọ́ kóbó. Ní MDT Clearing Freight and Logistics, akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lólulẹ̀ iṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ìkẹjà, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà, ilé-iṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +1647-289-5364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Yorùbá Gidi TV. Yorùbá Gidi TV òun ni kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Ẹ fojú yín ló ń jẹ níbi tẹ́ ẹ ti lè kọ́gbọ́n, níbi tẹ́ ẹ ti lè rí àwọn àṣà Yorùbá tó yanjú. Yorùbá Gidi TV òun ló mú ètò rere wálé ayé, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọ́gbọ́n, níbi tẹ́ ẹ gbé fẹ́ kọrin. Yorùbá Gidi TV òun ló ń pè yín kẹ́ ẹ máa wò nígbà gbogbo. Yorùbá Gidi TV. Ibi tá a ti ń fún yín láwọn nǹkan tẹ́ ẹ fẹ́, àwọn nǹkan tó ṣàǹfààní tó yẹ kẹ́ ẹ máa wò nígbà gbogbo, nígbàkigbà. Ìbẹ̀lẹ̀ wà yìí máa subscribe sí, tẹ subscribe sí. Yorùbá Gidi TV.